fẹ́ lọ ra fúláwà jàre. Ṣé kí ní ọjà rẹ? Àti ṣúgà. Ṣé ti hàn sí báyìí? Ẹ̀wọ̀n ó ti di gọ́bọ̀ ní. Ọlọ́run kú bá wa. Ó lágbára ó ti di gọ́bọ̀. Lẹ́tìtì lọ́nà tẹ́ bá lè dé ẹwà mi dáná kí n wá ìyá yẹn lẹ máa bá mi gún ní kí n sọ bẹ̀rẹ̀ tó sí bẹ́ẹ̀ sí. Mo fẹ́ kẹ́ bá mi wá ó díẹ̀ fún mi. Owó òun tún fẹ́ bẹ́ẹ̀ wá fún báyìí. Àwọn aláṣẹ owó mi yìí kà. Ọtún bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ rè owó lọ tún fẹ́ kí bẹ́ẹ̀ wá fún. Owó lọ tún fẹ́ kí bẹ́ẹ̀ wá fún. Kẹ́ bá mi wá ó fún. Owó lọ fẹ́ bẹ́ẹ̀ wá fún. Ìbọn ọjà ọgbẹ́ kọjá kalẹ̀ kọ́ bá ní mo fẹ́ jẹ́ wà ní òòsà ìpín jẹ nínú ẹ̀ ẹ̀ ṣiṣẹ́ nínú ẹ̀. Ó dẹ́ sí wàhálà gbogbo yẹ mímú kẹ́ mímú jẹ ẹ̀bà mówó rẹ̀. Ìwọ mo mú jẹ. Gbọ́ra yẹ. Ṣé ilé tí mo jọ lọ́sẹ̀ kẹta lọ àti ṣùgbọ́n oṣù kọjá ìbí méjì lẹ́mú oṣù ká túbọ̀ sílẹ̀ tí mú bẹ́ẹ̀ bí méjì. Èló ni gbogbo ohun tí mo wá mú bẹ́ẹ̀. Ṣé kí ìyàwó èèyàn bá tajà èèyàn gbọ́dọ̀ jẹ nínú ẹ̀ ni? Irú jíjẹ kéèyàn bá jẹ nínú dáa jẹ́ pé wà mo finú fìdọ̀ mo kò yìí. Láì ṣe yí ìyàn bọ́ síbẹ̀ ìyàn mọ́ ọjà bí ọjà 1,000 lẹ́ẹ̀kan ṣoṣo ìyàn ayé kí ìyàwó èèyàn. Èló ni gbogbo ọmọ mú bẹ́ẹ̀ ṣé ó pẹ́ tí pé 20,000 nínú ọjà tí gbogbo òní. Kéèpé 20,000 ara rẹ̀ lára rẹ̀ ṣòkòtò ọlọ́pàá ìbá. Rárá o, ẹ̀sùn tó burú kí ìyàwó ènìyàn dáná kí máa tajà kọ́nà náà jẹ́ náà ọjà tó wá jẹ. Ẹni sùúrù nígbà mo bá ta ọjà lónìí ẹ mọ́ ní 1,000 lẹ́nìí ọ̀la ẹ mọ́ ní 1,000 ọ̀túnla ẹ mọ́ ní 1,000. Ìyàn rẹ̀ wọ́n ní 100,000 náà ọjà ìyàwó ni wọ́n sì kọ́kọ́ burú jù. Àwọn yẹn jẹgbanu ẹ̀ jẹgbanu ṣayá jẹgbanu ni. Lọ́jà lọ́ra yẹ wá. Ẹ̀ẹ́dẹ́tì jẹgbanu ni ó mo fi ara àgbò bẹ́ẹ̀. Rárá o. Bẹ́ẹ̀ lè fọ́ ní kankan. Bẹ́ẹ̀ lè fọ́ ní kankan. Èmi ọkọ̀ ẹ̀ sáà ní lójú ọdá olókòwò náà ká ní. Yọ̀wọ̀ ẹ̀kọ́ kẹ́ ìwé ló lẹ́ fi dá mi lóko. Ó rí bẹ́ẹ̀ náà, ó mú sáà dá olókòwò. Ní kí ẹ̀mí ọ̀ èló lẹ́ fi dá mi lóko. Òye pé ó kò fi dá olókòwò. Sọ pàfẹ́ lù mí lórí owó rẹ̀ lónìí láì. Ìwọ̀n ti mú kẹ́ẹ̀tì jẹ́ ó ti lé ní 4,000. Èló yá ni lọ tí ó là ọ̀làdìdè bọ́ bẹ́ẹ̀ ni pé gbogbo ó ti jẹun. Bẹ́ẹ̀ ní tòun máa fọ́. Bẹ́ẹ̀ ní tòun máa lọ fọ́. Ẹ̀bá mọ́ mi àbí kó ti rí gbogbo ìgbà kí a mọ́jà tó ṣódà bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ẹ wá bá mi gbọ́ ẹ wá bá mi dá sí ẹ̀yin fáǹsì mi ṣódà bẹ́ẹ̀ kí obìnrin kíyàwó gbọ́jà sílẹ̀ kọ́kọ́ abọ́ síbẹ̀ kí a mú jẹ kó mu jẹ lẹ́ni kó mu jẹ lọ́la kó mu jẹ lọ́túnla èló ló dé àkú síbẹ̀. Kí ló burú jù? Èmi mo dá lókòwò, ìyá ìkòwò ìlókòwò bẹ̀rẹ̀ kò. Ṣé tí wọ́n ti wá jẹ ní ọ̀tún aburú jù? Ṣé mo wá nu ọjà rẹ̀ ni? Ṣé mo nu ọjà rẹ̀ ni? Ṣé kìí ṣe pírísìpù ọjà ni pé kí ìyàwó bẹ̀rẹ̀ ọjà kọ́kọ́ máa jíjẹ́ kí máa jẹ́ kí máa jẹ́ kí máa jẹ́. Fáǹsì bí sẹ́mi mo jẹ̀bi àbó ló jẹ̀bi. Mo jẹ ìkan nínú ọjà wa ní tuntun tí wọ́n máa sanwó. Ṣé lọ́jà ni mí pọ̀ sẹ́mọ̀ yìí kọ́ bá ti mú ẹmọ̀ yẹn jẹ̀bi àbẹ́mọ̀ wọ́n jẹ̀bi torí ká wá ti mú wá bá ti mí kọ́ ìyàwó gbọ́jà kalẹ̀ èmi ọjẹ ọ̀la ọjẹ ọ̀túnla ọjọ́ ọ̀fun ló kí ọjà ní ṣe àtẹ̀síwájú èṣe lá máa lọlẹ̀. Àtẹ̀síwájú. Àjẹgbánu ni bàbá Ìjẹ̀ṣà fẹ́ jẹgbánu ẹ̀ bá sọ fún ọkàn mọ́ jẹgbánu o ẹ̀ bá sọ fún ọkàn mọ́ jẹgbánu ṣẹ̀bẹ́ yìí náà rí gbogbo rẹ̀ ẹ̀ rí gbogbo bí wọ́n ti mú kan ti mímú ọjà mi kan mímú kí wọ́n sọ fún mi at the end of the day ni mo bọ̀ yẹn mú ọjà mi àwọn fẹ́ jẹgbánu rẹ̀ bá ń sọ ọkàn mọ́ jẹgbánu ní ọ̀dẹ̀ jẹ́ kan bá ń sanwó rẹ̀. Share, like and comment.